ìgbà tí iṣẹ́ parí 1,000 naira ló kàn mí. Mo dẹ̀ fi ọmọ méjì. Fún gbogbo iye ọjọ́ tí ẹ lò yẹn. Mo dẹ̀ fi ọmọ méjì sílé pẹ̀lú àbúrò mi tó ń bá mi tọ́ àwọn ọmọ mi. Ibi tí mo dẹ̀ wà every blessed day mo dẹ̀ send 5,000 naira sí owó oúnjẹ. 1,000 naira ṣó ká owó tó máa gbé mi dé kó padà. Nígbà tí mo kéré, mo máa ń wish láti fẹ́ àfáà bí pastor. Because mo believe pé tí n bá fẹ́ àfáà bí pastor, bóyá mo lè free nínú ayé. Free tí mo mean ni pé mo mọ̀ pé mo ń ṣe ordinary person. Kì í ṣe ordinary person. Kì í ṣe pé bóyá mo jájẹ́ o. No, don't get me wrong. Firstly, mo máa ń fall sick. But nobody knows. Nobody knows about me. Secondly, tí n bá sọ̀rọ̀ fún yàn àbí tí mo bá sọ̀rọ̀ níbi tí mo bá wà, tí ò bá ṣe nísìn, nígbà tó bá padà wáyé, àwọn tí mo bá ti sọrí létí wọn, wọ́n máa testify. Testify sí pé wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn báyìí. So mo ń ṣe pastor, mo dẹ̀ kí n ṣàfà, but I believe Ọlọ́run ṣáà ń gbénu ayé mi. So gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ, ẹ̀ ń bá wa sọ pé nígbà tẹ́ dé Ìbàdàn, ẹ ní ìṣẹ̀lẹ̀ ó dà pé torí ẹ fẹ́ mẹ́nu bà. Bẹ́ẹ̀ ni. So a wá lọ location yẹn, although location kan ni ó bá wa location yẹn. Bá ṣe wá débẹ̀, àwa níjọ́ táwa parí location yẹn ni àwọn location yẹn bẹ̀rẹ̀. Mo wá sọ fún ẹni tó kó wa lọ pé mo dẹ̀ wish láti dúró pẹ̀lú iṣẹ́ yìí pé mo kàn feel pé mo máa ṣiṣẹ́ nínú iṣẹ́ yìí. So ọ̀gá mi yẹn wá lọ bá mi bá Mr. Hafiz Oníléré sọ̀rọ̀. Hafiz Oníléré, Eniola Hafiz ẹ ṣé. So brother Hafiz wá ní kò sí wàhálà tó bá ti jẹ́ pé nǹkan tí ó fẹ́ nìyẹn. So wọ́n dẹ̀ tún mú mi lọ bá àǹtí kan náà, àǹtí Táwà. Ó dàgbà pé ṣé Town wà àbí Táwà? Mi ò really mọ orúkọ àǹtí yẹn, but Ìbàdàn base ni wọ́n. Ẹni tó ní iṣẹ́ yẹn jẹ́ Princess Ọmọlúkà. So àǹtí yẹn wá ṣàní kò sí wàhálà. Tilẹ̀ sọ Ọlọ́run o, mi ò rí gẹ́gẹ́ bí nǹkan ìbínú, because mo feel pé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀ gbogbo? Ọjọ́ tá náà a máa lò kọ́ la lò. Wọ́n ní a máa parí iṣẹ́ yẹn bóyá 5 days. 5 days pé wọ́n náà máa fún yàn kọ̀ọ̀kan lówó, wọn ò sọ iye owó yẹn. 5 days pé wọ́n tún add extra some days kan. Wọ́n tún add extra some days kan. Àwọn yòókù gbowó because mo ṣì réyàn ẹlòmíì ó gba 5,000, ẹlòmíì ó ní 10,000 ló fún mi, ò dápò wọn. Ìgbà tí iṣẹ́ parí 1,000 naira ló kàn mí. Mo dẹ̀ fi ọmọ méjì. Fún gbogbo iye ọjọ́ tí ẹ lò yẹn. Mo dẹ̀ fi ọmọ méjì sílé pẹ̀lú àbúrò mi tó ń bá mi tọ́ àwọn ọmọ mi. Ibi tí mo dẹ̀ wà every blessed day mo dẹ̀ send 5,000 naira sí owó oúnjẹ. 1,000 naira ṣó ká owó tó máa gbé mi dé kó padà. Ọjọ́ tínú mi bàjẹ́ jù láyé mi ní industry ni. But ìgbà tó wá yá, mo concern ara mi pé life kò go sọnù. Life ò dúró sójú kan. Pé ayé kò dúró sí ojú kan. Téèyàn ò bá rí wí lénìí, téèyàn ò bá ní ìrírí, kò ní lè rí ọ̀rọ̀ sọ lọ́la. Princess Ọmọlúkà ò ṣẹ̀ mí o, don't get me wrong. Wọn ò ṣẹ̀ mí o. Because owó tí wọ́n ná ní location yẹn pọ̀. Tó dẹ̀ jẹ́ pé gbogbo wa là ń bẹ lọ́rùn kí á ní ànító àti àníṣẹ́kù. Bí gbogbo àwọn èèyàn ṣe ń pariwo ní location yẹn, mo kàn wò ó gẹ́gẹ́ bí nǹkan tó ṣe pé ó jẹ́ minor things nínú ayé, because tó bá jẹ́ pé lémi ni mo wà tí mo broke ńkọ́, ṣé màá ti torí ẹ̀ kú? Mi ò lè kú now. So that is it. Àbí mo bá ṣí ṣọ́ọ̀bù tí mi ò bá tà, ṣé máa pokùnso ni? So that is it. Nígbà tí ẹ dé Ìbàdàn, ǹjẹ́ ṣe ìrántí àwọn èèyàn tẹ́ pàdé lórí sẹ́ẹ̀tì yẹn tó yẹ pé bóyá tẹjọ fẹ́ ṣiṣẹ́ tó jẹ́ bí àwọn òṣèré? Mo rántí dáadáa. Ara wọn ni Aigbe. Aigbe. Yeah. Títà tún ní.
ara wọn náà ni Princess Ọmọlúkà, ara wọn ni Brafis Oníléré, Afis Ẹniọlá Oníléré, so ara wọn náà ni àǹtí tí mo dárúkọ lẹ́ẹ̀kan mi ò really morúkọ àǹtí yẹn but Táwà kìíní kan ni mo mọ̀ ọ́ sí, so ara wọn tún ni Mrs. Bọ́sẹ̀ Akínọlá, so mo ní mo rá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ free mọ́ mi dáadáa. lẹ́yìn tí ẹ ṣe àwọn nǹkan wọ̀nyí tẹ parí iṣẹ́ yẹn, ǹjẹ́ àwọn èèyàn tẹ dárúkọ ṣé wọ́n gbọ́ sí pé ẹni báyìí tó darapọ̀ mọ́ atajọ́ ń ṣiṣẹ́, ǹjẹ́ ṣó gbọ́ pé bóyá wọn ò fún lówó, ṣé kankan ni wọ́n gbọ́? Kò sẹ́nibọ̀dì wọn kankan. Yeah, because àkọ́kọ́ crowd pọ̀, wọn ò lè tẹ́ anybody lọ, wọn ò lè tẹ́ everybody lọ́rùn, so mi ò blame ẹni tó ṣiṣẹ́, no, because ó happen sí mi recently, it happened to me February. Nǹkan tẹ́mi kàn máa sọ fún gbogbo ẹni tó bá ti fẹ́ ṣe eré orí ìtàgé ni pé àkọ́kọ́ ń bẹ̀ èèyàn máa ń kọ́ sùúrù. Ẹni tó bá fẹ́ ṣe eré orí ìtàgé gbọ́dọ̀ jẹ́yàn tó ní sùúrù lọ́pọ̀lọpọ̀ dáadáa. Àkọ́kọ́ ni, ẹ̀kejì kó jẹ́yàn tó free. Ilé ayé yìí ò lọ títí. Bó bá débì kan lénìí, ò ní rí tàn pa tó bá dọ̀la. So ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ tíátà gbọ́dọ̀ jẹ́ onísùúrù ènìyàn àti onítẹríba. Kò sí tí mo ṣe tó dá lójú Alájà tí mi ò ní jẹ ìyà. Ó dá, kò dá, mo máa jẹ ìyà. Ó sunwọ̀n, kò sunwọ̀n, ó máa nà mí. Bàbá mi àti màmá mi ní ACTRESS fúnra wọn látàrí pé mo wà níbí ọmọ oṣù kan. Yeah, ni wọ́n ti divorce ara wọn. Ọmọ oṣù kan ni bàbá mi àti màmá mi ti divorce ara wọn. So mi ò ní rí ìfẹ́ tí ọmọ máa ń ní láti ara ìyá, mo ò dẹ̀ rí ìfẹ́ láti ara bàbá. So ó jẹ́ kí n jẹ́ akíkanjú èèyàn, ó jẹ́ kí n jẹ́ èèyàn tí ọkàn ẹ lé, because ní ìgbà kan sẹ́yìn díẹ̀ tí mo gbọ́ pé Mohbad kú, bóyá ó jẹ́ onìkan ni bàbá àti ìyá ẹ̀ bí àbí nǹkan kankan bẹ́ẹ̀ yẹn and all that. Ṣé rí ẹ̀yin òbí, marriage is not by force, it's by choice. But ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí àwọn ọmọ tẹ́ bá ti bí fúnra yín, ẹ má jẹ́ kó máa suffer. Sufferness tó bá ń bẹ nínú relationship tẹ́ bá ti lè maintain doesn't matter. But àwọn ọmọ yín gangan ni kẹ́ ẹ dì mú. Mo jẹ́ ẹ̀dá kan tó ṣe wípé bóyá kí n sọ pé Ọlọ́run ló dídí dá mi, ló ṣà mí dá. Àbí kí n sọ wípé mo ní fíìmù tó wà ní orí YouTube. Aláàjì Anífowóṣe. Yeah, láti èmi gangan ni mo ní, èmi gangan ni mo ṣe. Èmi gangan lọ́lọ́run fi ṣe sábàbí. Ó wà ní orí Huda TV because Muslim film ni. Ẹ bá mi wò, ẹ bá mi subscribe, ẹ bá mi comment, ẹ share, ẹ jọ̀ọ́, ẹ like mi, ẹ subscribe fún mi, anything, anyhow.